Àwọn èèyàn bara jẹ́ gidigidi níbi ìsìnkú olùkọ́ fásitì tí ọmọọ̀dọ rẹ̀ gún pa. Béèyàn bá jẹ orí ahun tó jẹ́ pé onítọ̀hún dájú ju nǹkan mìíràn lọ, bó bá wà níbi tí ẹbí, ọmọ, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ti ṣètò ìsìnkú olóògbé dókítà Fúnmilọ́lá Adéfọlálù, olùkọ́ àgbà iléèwé Federal University of Technology FUT tó wà nílùú Minna nípínlẹ̀ Niger, èyí tó wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí, kò sí kí tọ̀hún má bomi lójú nítorí àwọn ọ̀rọ̀ àrò tó ń jáde lẹ́nu àwọn ọmọ àtàwọn mọ̀lẹ́bí olóògbé náà tó fi mọ́ àwọn ọmọ ìjọ tó ń lọ. Pòròpòrò lomi ń jábọ́ lójú àwọn tó wà níbi ìsìnkú náà. Kódà àwọn kọ̀ọ̀kan nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ níléèwé àtàwọn ọmọ ìjọ tí wọ́n ti kọ́kọ́ ń ṣe ọkàn akin tí wọ́n mú ìbànújẹ́ náà mọ́ra padà bara jẹ́ nígbà tí àwọn ọmọ olóògbé náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àrò nípa ìyá wọn yìí. Ohun tó mú kí ọ̀rọ̀ ọ̀hún burú ni pé àwọn ọmọ yìí kò ní bàbá mọ́ láyé. Ọkọ olóògbé náà ti kú, ìyá wọn tó kù tí wọ́n tún wò lójú làwọn ọmọ burúkú náà tún pa nípa ìkà. Ọ̀rọ̀ náà sì dùn wọ́n dé pínpín ọkàn bí wọ́n ṣe ń dárò rẹ̀ tẹkùn tòmijé. Aláròyé gbọ́ pé ìlànà ìsìn onígbàgbọ́ ni wọ́n fi ṣe ìsìn fún obìnrin yìí nínú ìjọ tó ń lọ nígbà ayé ẹ̀, ìyẹn Mercy Ministry. Níbi ẹ̀yẹ ìkẹyìn ọ̀hún ni omidan Tolúwalọpẹ́ Adéfọlálù Òdógíyán tí í ṣe àkọ́bí olóògbé lóbìnrin ti sọ pé ó mà ṣe o, ìgbà gbogbo nìyá mi máa ń fún mi níṣẹ́ṣe bí ìgbà tó jẹ́ pé a kò tún ní fojú kan ara wa mọ́ rárá. Màmá mi tòótọ́, ọkàn mi gbọgbẹ́ gidi nígbà tí mo gbọ́ròyìn ikú yín. Mi ò mọ̀ pé ọkàn èèyàn lè kún fún ìrònú àti ìbànújẹ́ báyìí kí tọ̀hún sì tún máa mí. Ó ṣòro fún mi láti gbàgbọ́ gidigidi. Mo ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lọ́kàn mi láti béèrè, ṣùgbọ́n kò sí ohunkóhun tó múra ọkàn mi sílẹ̀ fún ìbànújẹ́, ìkérora ọkàn, ìjẹ̀rora, ìmí ẹ̀dùn àti ọgbẹ́ ọkàn tí ikú yín mú bá mi. Màmá mi gbé ìgbé ayé tó dáa nígbà tó fi wà lókè èèpẹ̀. Kì í bá èèyàn bínú, bẹ́ẹ̀ ni òòrùn kì í wọ̀ bá ìbínú lọ́kàn rẹ̀. Mi ò kì í ṣe aṣẹ̀dá tó dá yín sáyé o, ṣùgbọ́n ohun tí mo mọ̀ dáadáa ni pé ó gbé ìgbé ayé tó ní ìfarajìn. Mo sì mọ̀ pé ẹ ó ti máa jẹ̀gbádùn ìsinmi tí ẹ máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí, pé ọkàn mi yóò máa ṣàfẹ́rí yín nígbà gbogbo yóò dàbí àsọdùn. Oríṣiríṣi ìrántí la ní nípa ara wa, èyí tó sì dùn mí jùlọ ni àwọn ìpinnu àti ètò lóríṣiríṣi tá a ní lọ́kàn tá a ní fún ọjọ́ iwájú láti jọ múṣẹ. Mo ti ń ṣàfẹ́rí àwọn ọ̀rọ̀ tá a máa bára wa sọ, bẹ́ẹ̀ ṣe máa ń rẹ́rìn-ín, àdúrà tẹ́ máa ń gbà fún mi àti bẹ́ẹ̀ ṣe máa ń fi oríṣiríṣi nǹkan kẹ́ mi. Ẹ wà níbẹ̀ fún mi lásìkò àwọn ìgbòkègbodò mi nílé ayé àti lásìkò àwọn ìdojúkọ mi. Pé mò ń ṣàfẹ́rí yín báyìí jẹ́ ohun tó wúwo lọ́kàn mi, ṣùgbọ́n mo dúpẹ́ pé mo ní irú yín ní ìyá fún ìwọ̀nba àkókò tí mo fi ní yín. Mo sì dúpẹ́ fún ìrántí rere tí mo ní nípa yín. Báyìí ni Fúnmilọ́lá parí ọ̀rọ̀ rẹ̀ tẹkùn tòmijé. Bó sì ti ń kà á láwọn èèyàn ń ṣomi lójú tí wọ́n mí ìmí ẹ̀dùn. Bákan náà ni ẹkún tún ń pe ẹkún rán níṣẹ́ nígbà tí Ṣèyí Adéfọlálù tí í ṣe ọmọkùnrin olóògbé náà tó ka ìtàn ìgbésí ayé màmá rẹ̀ sọ pé, màmá mi ọ̀wọ́n, bí àlá ló sì ń jọ lójú mi pé mi ò ní rí yín mọ́ báyìí. Mi ò rò pé ikú lè pa yín kí ọdún yìí tó parí rárá, ṣùgbọ́n bó ṣe wu Olúwa ní ṣọlá rẹ̀. Bàbá mi kò sí láyé mọ́ láti mọ irú ọkùnrin tí mo dàgbà láti jẹ́ báyìí. Ẹ̀yin náà tó yẹ kẹ́ ẹ wà láyé láti mọ irú bàbá tí màá jẹ́ fáwọn ọmọ tí màá bí tún ti lọ báyìí o. Ta wá lẹni náà tí màá lọ mú ìyàwó tí mo fẹ́ lọ bá? Ta lẹni náà tá wà lẹ́gbẹ̀ẹ́ mi tí màá máa ké sí lọ́rùn bí mo bá di baálé ilé tán? Láìpẹ́ yìí lèmi pẹ̀lú yín jọ ṣàwàdà nípa obìnrin tí màá fi ṣaya nílé ayé mi, ṣùgbọ́n ẹ kò sí mọ́ báyìí láti mọ irú obìnrin bẹ́ẹ̀. Èyí kò dáa tó rárá, ó sì bà mí lọ́kàn jẹ́ gidigidi. Báwo ni mo ṣe fẹ́ gbàgbé ohùn yín? Báwo ni mo ṣe fẹ́ gbàgbé bí ẹ ṣe máa ń fẹnu kò mí lẹ́nu, bí ẹ ṣe máa ń so mọ́ mi, bí ẹ ṣe máa ń lù mí, bí ẹ ṣe máa ń wàásù fún mi? Báwo ni mo ṣe lè gbàgbé? Ọ̀rọ̀ dà lẹ́nu mi, omijé dà lójú mi. Lóòótọ́ ni àlá máa ń dàbí pé òótọ́ ni, ṣùgbọ́n eléyìí kò jọ òótọ́ fún mi rárá. Mi ò sì tí ì gbàgbọ́ pé bí ọdún yìí ṣe máa parí fún mi rèé,
ṣùgbọ́n gbogbo yí Ọlọ́run ọba tó dá gbogbo wa pátá. Ìyá Jésù, gẹ́gẹ́ bí orúkọ ìnagijẹ tí mo fún yín, akọni obìnrin nínú gbogbo, sùnre lóòkan àyà Olúwa rẹ. Nínú ẹ̀rí tirẹ̀, pásítọ̀ àgbà ìjọ tí olóògbé náà lọ nígbà ayé rẹ̀, Òjó Peters, ní kò sóhun tí olóògbé kò ṣe fún Olúwa nígbà ayé rẹ̀. Ó farasìn, ó sì sìn tọkàntọkàn nínú gbogbo. Bákan náà ló rọ àwọn ẹbí àti ará tí wọ́n bara jẹ́ níbi òkú ọ̀hún pé kí wọ́n fi èdénú, ó ní ohun gbogbo yí Ọlọ́run ọba. Obìnrin tó kú yìí ni wọ́n ní ó jẹ́ pásítọ̀ ẹ̀ka ìjọ kékeré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ tó sì jẹ́ olùfọkànsìn tòótọ́ tó fẹ́ràn Ọlọ́run. Ìtẹ́kù kan tó wà lágbègbè David Mark nílùú Minna ni wọ́n sin olóògbé náà sí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.